Ẹ wo fídíò tí ẹ̀ ń wò yìí, àwọn afẹ̀míṣòfò wọ́n tún fẹ́ pa ẹlòmíì o. Wọ́n tún múra tán báyìí, wọ́n fẹ́ pa ẹlòmíì báyìí o. Àwọn báńdíìtì tí ó kó àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́, tí wọ́n kó àwọn tíṣà àti àwọn ọmọléèwé tí wọ́n ti rẹ́ ìkan nínú àwọn tíṣà tí wọ́n ti rẹ́ lọ́rùn. Wọ́n tún ṣetán, wọ́n tún fẹ́ dúnbú ẹlòmíì báyìí o. Ẹ wò, máa fídíò sílẹ̀ fún yín ká lọ gbọ́ nǹkan tí ìyá yìí ń sọ. Ààrẹ orílẹ̀-èdè wa, Bọ́lá Ahmed Tinubu, ẹ dìde sọ́rọ̀ yìí. Ẹnjíníà Ṣèyí Mákindé, ẹ dìde sọ́rọ̀ yìí. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pátá, ẹ má dá gómìnà Ọ̀yọ́ state dá. Ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ dìde sọ́rọ̀ yìí. Ohun tó bá bá ojú ti bá imú. Ẹ dìde sọ́rọ̀ yìí, ẹ má dágunlá, ẹ má dágunlá. Ẹ má tún jẹ́ kó dìgbà tó bá tún pa ẹlòmíì. Wọ́n tún fẹ́ pa ẹlòmíì báyìí o. Ẹ wá lọ gbọ́ nǹkan tí ìyá yìí sọ. Kẹ̀dẹ̀ wá gbọ́ àwọn ohun táwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí náà tí wọ́n sọ, tó jẹ́ pé àwọn náà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba. Àti pé gan ìjọba, à ń bẹ̀ yín, ẹ má lo ọwọ́ agbára. Tẹ bá gbọ́ nǹkan tí ìyá yẹn sọ, ẹ má gbọ́ nǹkan tí ìyá yẹn sọ ń sìn. Ó ní wọ́n kì àwọn lílọ̀, wọ́n fún wọn ní wọ́n ní gidi pé ẹ tètè yá sọ fún ìjọba yín kó má lọ́wọ́ agbára pé wọ́n fẹ́ gbà yín lẹ̀ o. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n máa fẹ̀mí wọn ṣòfò ni. Ìjọba Ṣèyí Mákindé, gbogbo ẹ̀yin elétò ààbò, gbogbo ìgbésẹ̀ tẹ bá ń gbé, yòówù tẹ lè gbé, ẹ jọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó léwu. Ẹ má lo ọwọ́ agbára nítorí ẹ̀mí àwọn èèyàn wọ̀nyí, ẹ̀mí wọn wà nínú ewu. Ẹ má lo ọwọ́ agbára, ẹ má lo ọwọ́ agbára. Ẹ jọ̀ọ́, ẹ ṣe fún wọn ní nǹkan tí wọ́n ń fẹ́ báyìí náà. Ẹ jẹ́ alákátá náà lọ́wọ́ ká wá fàbọ̀ bẹ́ dìyẹ. Ẹ jẹ́ alẹ́ akátá lọ ná ká ṣẹ̀ wá fi àbọ̀ bẹ́ dìyẹ. Abẹ̀yìn ni ẹ̀yin ìjọba wa, Ọlọ́run á ràn yín lọ́wọ́, Ọlọ́run á fún yín ṣe. Ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín. Ká wá lọ gbọ́ nǹkan tí àwọn tí wọ́n mú sínú ìgbèkùn tí wọ́n sọ. Ẹ bá mi share fídíò, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ káwọn èèyàn rí, káwọn aláṣẹ, àwọn onípò, àwọn ìjọba wa kí wọ́n rí fídíò yìí. Ẹ ṣe àní dààmú, àní rí wàhálà. Ó yá lókè lọ́hùn. Only Jesus TV. Please, I am here again to beg the government, President Tinubu, and the governor of Oyo State, Engineer Ṣèyí Mákindé, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not be killed. All we the teachers and the children, please, we need your help. President Tinubu, please negotiate with those puppies. These people, please help us. Whatever they want, please give to them. Please help us save our life. Today again is Children's Day. About 14 days now, we are here in the bush. Please help us. Help us. We are calling out to the Obas. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba, ẹ dákun ẹ bá wa dá sí i. Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin èèyàn, ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ bá báwọn ìjọba wa sọ̀rọ̀. Ẹ dákun gbogbo tí wọ́n bá fẹ́, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn kí wọ́n má bàa pa wá dànù. Ẹ dákun ẹ ṣàánú wa, gbogbo tí wọ́n bá béèrè, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn. Ẹ bá wa ṣe fún wọn. Kẹ́mi wá bọ́ ṣòfò. Àánú la béèrè fún. Please be merciful to us. Ẹ ṣàánú fún wa, please. Ẹ jọ̀ọ́, please. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ Your Excellency, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ wà wá yìí kàn wíire gbé lásán ni. Gbogbo ẹjọ́ tá à ń wí kò dọ́dọ̀ yín. Ó dẹ̀ ń dọ́dọ̀ yín, ẹ ríro. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gómìnà Ṣèyí Mákindé, kí ló dé? Nínú state yín, níbi tí ẹ ti state ẹ ń control, ẹ wo orúkọ tó ń ṣẹlẹ̀ yìí. Èmi ò fi social media lẹ wo ọkọ táwọn tí wọ́n kó láti Ògbómọ̀ṣọ́, ẹ wo nǹkan táwọn fídíò tó ń ṣe. Àwọn pípẹ́ yẹn tó ń ṣe fídíò ń gbébọn sí woman yẹn lórí principal, wọ́n ń gbébọn sí lórí wọ́n tó fẹ́ pa àwọn ẹlòmíì. Ẹ wo gbogbo àwọn ọmọ yẹn, ẹ wo gbogbo orí wọn, gbogbo ẹ̀yìn wọn, wọ́n ti nà wọ́n pa. Ẹ wo ìyàwó létò rẹ̀ ọkọ ẹ̀, ẹ wo bàbá létò rẹ̀ ọmọ ẹ̀, ẹ wo báwo lè ṣe báyìí, kò dá báyìí náà nítorí Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ sọdún lé lánàá anybody jẹ wọn jẹ ẹran ẹsìn jẹdì sí i. Àwọn kan dé wà nù gbọmọ kí ló dé? Ọgbọ́n ò lè fẹ́ ta sí táwọn pípé máa fi kó mẹ nítorí Ọlọ́run. Ṣé kọ́kọ́ pa wọ́n? Ká mójú kó mẹ pé kọ́kọ́ mọ́ pa wọ́n. Torí àrùn àwáyé ò lẹ́nu, a lè bọ́ sínú igbó, a ní àṣẹ láti pa. Ẹ̀yin tá ń bẹ yìí kí ló ṣe Ṣèyí Mákindé, kí ló dé?
ẹ̀yin náà máa dára wa ẹ máa bọ́lẹ̀ kó lórí oyè tẹ́ wà yẹn ẹ̀ ń bọ̀ iná máa padà àjọ máa wàdí àjọ máa padà di ìsìnfìlà báyìí náà tàjọ máa wà báyìí kò dáa ohun tó ṣẹlẹ̀ ìdílé tó ṣẹlẹ̀ sí ṣó dáa ṣó dáa báyìí ẹ̀wù nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀wù wọn ẹ̀wọ̀n yìí sunkún wọ́n ṣe sídẹ̀sì inú igbó wọ́n ṣe iléyà inú igbó ẹjọ́ nítorí ọlọ́run èèlò lẹ́fẹ́ fún ẹ̀pà wọ́n ní wọ́n ní ìdòwò èèlò owó nàìjíríà ní àti ti state àti ti federal ẹ̀kọ́ fún ọpẹ́ ẹ̀jẹ̀ kan release àwọn ọmọ ọlọ́mọ àtàwọn ìyá oníyẹ̀ ṣàánú wọn. mi ṣe wo kí ni ó jẹ́ ìbànújẹ́ ọkọ̀ fún mi ẹjọ́ nítorí I'm a celebrity but I'm not happy torí fọ ìfinàjúra ìwò kó fi jọmọ ọlọ́mọ ni ọlọ́run jẹ́ kábùrú ṣẹlẹ̀ sí wáyé tó ṣẹlẹ̀ ti lágbára púpọ̀ ọdún wa tàbí bọ́ọ̀dì múlì jọ ó pẹ́ràn omugari ó wà lálàáfíà ẹ̀wò nínú igbó láti bí ọ̀sẹ̀ méjì mẹ́sẹ̀tàn wọn ò wẹ̀ wọn ò jẹun wọn ò wá òkè ẹ̀dẹ̀ àgbọ̀n kankan látẹnu gọ́fúnà àgbọ̀n kankan látẹnu pírẹsidẹ̀ntì báwo lè kò dáa ẹ̀yin ọba tẹ̀dẹ̀ jẹ̀wọ́ lálágbègbè ń bẹ̀yìn ẹ̀yin ọba kí ni tẹ̀tẹ̀ ṣe báyìí wọn náà ṣe tíṣà ń protest ó ti létí ṣùgbọ́n ẹ̀ ti létí náà ṣùgbọ́n ẹjọ́ tó lọ ṣe gómìnà Ṣèyí Mákindé ẹjọ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ wẹ́lẹ́dà ọmọ yìí náà máa di gómìnà lọ́la ó máa di president lọ́la ẹ̀ ṣàánú wọn ẹ jẹ́ káwọn ọmọ yìí náà rí rógolo ẹ̀ ṣàánú wọn. mi wá sórí ṣẹlẹ̀ àmọ̀jàmọ̀ lẹ́yìn ilé ṣùgbọ́n ẹlẹ́dà ọmọ yìí á gbà ọ́ sílẹ̀ o aláìtàlá sọ́n bí láìláì èyí ò dá o èyí ò dá èyí ò dá. ọlọ́run la fi bẹ̀yìn ẹ dákun ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ jù ẹ dákun nínú òjò nínú ẹ̀rùn ẹ dákun ẹ ṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà ibì kan náà làwọn ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa òní ló ti pé ọjọ́ 13 tá a ti lọ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀ àfẹ́kẹ́ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọ́n á béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fi fún ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́. We are pleading unto our governor, Engineer Seyi Abiodun Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. Ẹ jọ̀ọ́ gọ́fúnà wa àti ẹ̀yin pírẹsidẹ́ǹtì bàbá pírẹsidẹ́ǹtì wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ wo ti ọmọ kékeré ẹ wo ti arábìnrin tó gbé ọmọ sí ẹ̀gbẹ́ ẹ̀hún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ìfòyà òní arábìnrin yẹn fi gbé àwọn ọmọ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ bàbá Tinubu ẹ jọ̀ọ́ gọ́fúnà wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gọ́fúnà wa ẹ jọ̀ọ́ Ọlọ́run yóò fún yín ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gọ́fúnà wa ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni o gọ́fúnà wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín gọ́fúnà wa ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó fún yín ṣe ẹ jọ̀ọ́ Ọlọ́run ó fún yín ṣe. Now ìṣẹ̀lẹ̀ kan tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó dẹ̀ nídìí pé gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe máa ń share àwọn fídíò wa tó bá ti dọ́dọ̀ yín ṣe rí tẹ́ bá ti rí fídíò yìí náà a lè fi save life àwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ bóyá ní Ògbómọ̀ṣọ́ náà sì wà ní bóyá wọ́n ti kó wọn kúrò ńbẹ̀ ní àti ẹ̀mọ̀ ṣùgbọ́n ìròyìn kan wà tó kàn wá lára ń sìn tó jẹ́ pé ó dẹ̀ pọn dandan fún wa káwa gan ká tó wọ studio a gbọ́dọ̀ kọ́kọ́ release fídíò yìí nígbà tá a gbọ́ pé wọ́n láwọn ajínigbé tó kó àwọn ọmọ school àtàwọn tíṣà l'Ógbómọ̀ṣọ́ yẹn wọ́n náà ti ń threatening pé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ò bá tètè bá wọn sọ̀rọ̀ kó dẹ̀ fún àwọn ní nǹkan táwọn fẹ́ wọ́n ní wọ́n sọ pé àwọn tó máa tó du ẹlòmíì lọ́rùn àdẹ̀fẹ́ kírù nǹkan báyìí kó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kí gọ́vnà náà lè láǹfààní láti fojú rẹ̀ kán lè mọ̀ wípé àwọn tó wà nínú igbó over 2 weeks nsìn àbí ká sọ pé getting to 2 weeks wọ́n ti wà nínú igbó wọn àrùn jẹjẹ wọn rí inú ilé sùn nínú ẹ̀fọn tójò bá ń rọ̀ wọ́n nínú òjò yẹn náà ni wọ́n wà ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó tó lọ fà kó lọ sọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé tí ó bá tiẹ̀ jẹ́ pé wọ́n máa padà bá àwọn bandit yẹn jà ìgbà táwọn principal yẹn pẹ̀lú àwọn tó wà bẹ́ẹ̀ tí wọ́n release fídíò wọ́n ń tẹnu mọ́ pé kí gómìnà má rò pé bóyá òun fẹ́ bá wọn jà pé ibi tí wọ́n wà gan wọ́n ní kò lè rí àwọn níṣẹ́ ni wọ́n ń bẹ gómìnà pé kó jọ ní tí wọ́n bá béèrè kí gómìnà jọ kó bá wọn fún wọn kán lè save life àwọn ẹjọ́ tẹ́yìn náà bá ti rí fídíò yìí ẹ bá wa share
ẹ bá wa sọ, ẹ bá wa jẹ́ kí gómìnà orí wípé a fẹ́ kí a tún lọ rí fídíò míì níbi tí wọ́n tó ti sọ fún wa wípé ká tó máa fọ̀bẹ du ẹlòmíì lọ́rùn láì ṣe ẹran. A fẹ́ kí nǹkan báyìí tó ṣẹlẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́, live àwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó àwọn teacher pẹ̀lú àwọn ọmọ school, ara ni wọ́n níbi tí wọ́n wà. Wọ́n ti pariwo síjọba pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, gbogbo agbára tẹ́ bá ní gẹ́gẹ́ bí president Nàìjíríà, gbogbo agbára tẹ́ bá lè lò. Lóòótọ́ àwọn bandit gómìnà state yẹn làwọn ń pariwo pé àwọn fẹ́ bá Ṣèyí Mákindé sọ̀rọ̀. Ẹ wá bá wa sọ fún gómìnà Ṣèyí Mákindé tó bá jẹ́ pé kájọ sọ̀rọ̀ náà ni wọ́n fi máa tú àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀, kí gómìnà jọ kán bá wa bá wọn sọ̀rọ̀, kí gómìnà dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ, láti lè jẹ́ pé àwọn ọmọ kéékèèké, mo rí fọ́tò kan tí wọ́n post, tẹ́ bá rí bí ẹ̀yìn àwọn ọmọ yẹn ṣe fàya. Àwọn pípù tá à ń sọ yìí wọ́n láàánú anybody. Tẹ́ bá rí picture àwọn ọmọ yẹn bí ẹ̀yìn wọn ṣe fàya, bí wọ́n ṣe nà wọ́n tó, ká tó wá sọ àwọn tó bá jágbàlagbà láàrin ọjọ́ 13 gààrí gan wọn rí mu, kán dẹ̀ má lọ máa kú síbẹ̀ yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn pípù yìí béèyàn kú kò jọ wọ́n lójú. Àwa ò dé fẹ́ kí àwọn tó ṣẹ́kù, àfẹ́kẹ́ni kankan wọn kó tó kú nínú wọn. Ẹ jọ̀ọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀bẹ̀ lábẹ́ o. Àwọn pípù yìí ń tẹnumọ́ pé gómìnà Ṣèyí Mákindé làwọn fẹ́ bá sọ̀rọ̀. Ẹ dákun, ẹ bá wa tètè share fídíò yìí, ẹ jẹ́ kó kọjá lọ sọ́dọ̀ gọ́vnọ̀, kí gọ́vnọ̀ lè mọ̀ pé àwọn pípù yẹn ara ni wọ́n o. Wọ́n dẹ̀ ní kẹ́ ẹ jọ pé ariwo pé gọ́vnọ̀ náà fẹ́ bá sọ̀rọ̀ òun ni wọ́n ń pa. Wọ́n ní kẹ́ ẹ má bá wọn jà. Gbogbo bí wọ́n ṣe múra àti bá wọn jà òun làwọn náà ń rí. Kọ́dẹ̀ tó má lọ tó ṣekú pa àwọn míì tó wà bẹ̀. Ẹ jẹ́ àmọ́ ọ̀nà wo lẹ fẹ́ gbà kẹ́ ẹ bá wa rescue àwọn pípù yìí, kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù ń bẹ yàtọ̀ fún àwọn méjì tó ti kú, kí àwọn yòókù kan padà sílé láyọ̀ àtàlàáfíà. Tẹ́ bá ti wá fẹ́ bá wọn jà ń gbà yẹn, ẹ lè mọ ọ̀nà míì tẹ́ máa lò. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà Ṣèyí Mákindé, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀bẹ̀ làwọn èèyàn ń bẹ̀. President wa, President Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin ni number 1 ní Nàìjíríà. Gbogbo agbára tó bá gbà yín, ara ni àwọn pípù yẹn o, ara ni àwọn pípù yẹn o. Ṣẹ̀dẹ̀ ń pé téèyàn bá ń ṣe campaign bó fẹ́ ṣe second term, wọ́n á béèrè pé àwọn wo lè fẹ́ ṣe second term lé lórí. Ṣé òbí àwọn ọmọ tó wà nínú igbó tí wọ́n fìyà jẹ ni, àbí ṣé fámílì àwọn tí wọ́n ti pa á ti ẹ̀gbọ́n pé tó bá ti kú yẹn ti kú. Bó ṣe ra àwọn tó kù yẹn, ẹ má jẹ́ kí nǹkan kan ṣe wọ́n. President Bọ́lá Ahmed Tinubu, ó wà very important láti lè tún orúkọ yín àti orúkọ ìdílé yín ṣe. Ọ̀rọ̀ nìyẹn o. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, inú ìbànújẹ́ làwọn èèyàn wà nígbà tí wọ́n tó rí fídíò tuntun eléyìí tí wọ́n tó gbé jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀, kó tètè kan gọ́fúnà lára, kó tètè kan president lára, àti gbogbo àwọn security agencies káàkiri Nàìjíríà. Kẹ́ ẹ jẹ́ ká rí ìyàtọ̀ láìpẹ́ ọjọ́. Lẹ́yìn èní, ní tá a fẹ́ gbọ́ ni pé kán sọ pé wọ́n ti release wọn, bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣé ga dúpẹ́ lọ́wọ́ yín.